ẹ rí Aláàfin kì í dìde fẹ́nìkan báláàfin bá ti jókòó. Wọ́n sì ní Aláàfin kì í dìde kí ìyàn báláàfin bá ti jókòó. Wọ́n ní Aláàfin kì í sún lórí ìjókòó bó bá ti jókòó. Bó ló ti wá jẹ́? Èrò ẹ̀gbin gbìhùn wo leléyìí? Ìwé àrífín wo ní fún bàbá wa Wádé? Nígbà tán ní kí bàbá ó sún sẹ́yìn pé kí bàbá ó dìde kí wọ́n sún sọ́hùn-ún, ìgbìnlẹ̀dọ̀ fẹ́ jókòó. Èyí níbi ayẹyẹ ọjọ́ ìbí tí ọba ìgbìnlẹ̀dọ̀ tó ń ṣe. Ṣùgbọ́n bó bá jọba míì ni, pàápàá jùlọ tó bá jẹ́ pé ọba aláyélúwà, ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ní ń bọ̀, yóò ní pé wọ́n ní Aláàfin ò gbọ́dọ̀ dìde o, kò ní dìde, kò lè sún sọ́hùn-ún nítorí pé à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́, ìjà ìlara kò tán bọ̀rọ̀. Ẹ rí bí bí tí wọ́n ti lọ rìn rí ọba fín o, bí tí wọ́n ti yẹpẹrẹ ọba látàrí pé kí ọba sún sọ́hùn-ún, ìgbìnlẹ̀dọ̀ fẹ́ jókòó. Wọn àti ẹ̀ ṣe bí ìgbà pé Aláàfin wà lórí ìjókòó, ṣe bí wọ́n ti ń kíyànnu. Èyí tó jẹ́ ìyàwó gan tó jó lórí, òun kàn sọwọ́ bélébélé bí ọbẹ̀ ẹni juwọ́ sẹ́já. Kọ́lọ́hún ó ṣàánú wa, à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́, ìjà lára ọ̀tán bọ̀rọ̀. Ní tó fi dáa káwọn Yorùbá ó ṣera wọn lọ́kàn nìyí. Ọba nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ máa jà sí supremacy. Bẹ́ẹ̀ bá ti ń jà sí supremacy, ìta báyìí ni wọ́n ti máa kọ́ yín lẹ́kọ̀ọ́ wálé. Ẹ̀yin náà wòrú eléyìí báyìí. Kọ́lọ́hún ó ṣàánú wa. Ẹnẹ́bẹ̀ o, ẹ kú kalẹ̀, ẹ ṣera yín lọ́kàn ọba ilẹ̀ Yorùbá. Ìkànnì Aládé TV náà ni Aládé Alátìṣe.